Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá dé bá yín. Èmi ọmọ yín náà tún ní Lady K, Ìfẹ́olúwa show. The baby of Yoruba nation. Èmi ni mo ṣe salamu alaikum. Sí gbogbo ẹ̀yin fans wa all over the world. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wo program wa, tẹ́ ẹ bá wa share, gbogbo ẹ̀yin ni bí ẹni èèyàn bí èèyàn. Gbogbo ẹ̀yin tí ẹ dúró tán. Ṣé wá lélẹ̀ ìta tí wá lọ gbé wá ó lẹ́tí gẹ o. Ẹjọ́ torí t'Ọlọ́run. Ṣé bó ṣe máa lọ nìyí? Ṣé bó ṣe máa lọ ní lágbolé fraka? Ìbéèrè tí ó fàjà o. Ṣé bó ṣe máa gún ọ̀sán yẹn ló ń pè ní gún ọ̀sán? Máa lọ pípí, máa lọ mọ́tò pípí. Ohun tó lọ yóò dẹrùn. Ohun tó lọ yìí ní ẹtíkẹ. Ohun tó lọ yìí lágbára. Ẹ̀yin bàbá, ẹ wo bí ẹ ra kúlù tẹ́ḿpà. Ẹ ṣe kí ni? Ẹ ra fẹ̀yìn yín, ẹ ra filélẹ̀ sórí bed, kẹ́ ra máa ṣe kí ni, kẹ́ máa fojú yín lóúnjẹ. Ẹ jẹ́ káwa kẹ́kọ̀ọ́. Àwa ànírógo ìjà, ànírí wàhálà. Ogun tó ní bẹ̀rẹ̀ tí ò lópin kò ní já wá. Èyí tó ní bẹ̀rẹ̀ tó lópin gan kò ní já wá. Àwọn onírógo láyé wa. Bó ṣe máa rí nìyẹn. Ẹ má wá gbàgbé pàǹtaṣọ o. Àwọn new arrival gbogbo ẹ̀yin tẹ́ nídìí Kampala. Àwọn Kampala ti dé gown, skirt and blouse. Àwọn tó dẹ̀ line dẹ̀ ni. Àwọn fine Kampala. Àwọn Kampala tó mú yes gidi. Tó fine dáadáa. Ó ti dé, ó ti balẹ̀. Tẹ́ bá gbọ́ ajá balẹ̀, ó tún ti balẹ̀. Bákan náà ẹ̀yin tẹ́ nídìí agbádá fún ọkùnrin, fún party, ẹ fẹ́ fi agbádá kàǹkó. Ẹ̀yin jẹ́ bí 5 or 6. Ẹ pè mí. The same color, different sizes. Ó wà available. Tẹ́ bá dẹ̀ tí wá fi agbádá. Ẹ fẹ́ àwọn senator wears. Tó fine, tó mú yes. Ẹ pè Lady K. Mo ní wọn lóríṣiríṣi aṣọ ọkùnrin. Ó wà available. So ẹ jẹ́ ká sáré ṣe kíni, ká sáré débẹ̀. Ṣé tá bá ti wá gbádùn fún fraka yẹn lọ. Màá display ọjà díẹ̀ níbẹ̀. Mi ní sọ̀rọ̀ láti ilẹ̀kùn ẹnu mi. Ẹ ṣé gan. Ẹ share o. Kẹ́ bá wa subscribe o. Ẹ já lọ. Guys, ẹ mọ̀ yí pé first mo bọ̀ ẹ̀wọ̀n nǹkan táwọn people yẹn kọ má tó lọ ẹ̀wọ̀n. Ẹ mọ̀ pé Omiyale, she's complicating herself and she will be charged wrong information on an impending case. Omiyale is giving you wrong information and is favoring my case. Do you understand, guys? Omiyale is giving you guys, Ọlọ́run ṣe mi àti ẹjọ́ wà nínú UK ni. Is giving you guys wrong information that is favoring my own case. Do you understand? He's giving you wrong information. That's the easy. Nothing but the truth. I've told you from the onset. I'm not going to lie to you. In the next 90 days, you guys will see that my case is coming. Ẹ sọ fún wọn yí pé àwọn tó ń sọ̀rọ̀ fún yín. Ẹni kan bá yín lọ sórí Google. Ó ti yé yín. Woolish Crown Court ni. Ẹni kan search fún case yẹn. Case tán sọ pé wọ́n ti ṣetán. Kan bá wa search fún. Kan bá wa search fún case tán ti ṣetán yẹn. Ó ti yé yín sí. Kan bá wa search fún case yẹn. Kan gbé orúkọ case yẹn síta. Ṣé kò yé yín? Kan gbé orúkọ case yẹn síta. Tí case yẹn bá dẹ̀ ti súnmọ́ gangan tó di April. Tí case yẹn bá ti dé gangan, màá gbé sórí page mi. Màá tún fún yín ní court number. Guys, case ńlá ló wà lórí Omiyale tí ò ní bọ́nà. Kò tí yé yín. Serious case gidi ló wà lórí ẹ̀. Mo kàn fẹ́ sọ fún yín ni. Àti idiot tó sọ yí pé ẹ máa gbọ́ idiot tó sọ yí pé nítorí pé ìwọ ò kàwé náà tó ti yẹ ń sìn. O kàwé because o mọ gravity of the case. Tó bá mọ gravity of the case, wàá mọ̀ pé ó yẹ kó zip ẹnu ẹ̀. Kò tí yé yà. They find nothing. Mo ṣe fídíò fún yín lórí Facebook. Because mo rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ kàwé. And I will keep enlightening you guys. I didn't go to school, but I will enlighten you. Ẹ̀yin tí ẹ kàwé. Ẹ̀yin tẹ́ lọ sí school tó yẹ pé school ló gbanú yín kọjá. Ẹ gba wájú school rárá. Ẹ kàn gba ẹ̀yìn ẹ̀ ní. In the namesake of people going to school, òun lè ṣe go to school. So many of you yín ẹ kàwé.
ọ̀dẹ̀ nínú yín ló pọ̀ jù. Mo gbé fóònù rẹpẹtẹ wá that this is the phone. Ẹ má gbàgbé pé wọ́n lọ gbé ẹjọ́ tí ó ń ṣẹjọ́ ti tèmi. Even my own video that was submitted to the police. Some they find me nothing. They find nothing on me. Their case was discharged. What that case one? That we should meet in your original case. And because God have taken everything out of my heart. God have taken everything out of my heart. I will laugh last. Afiti koponi yin obati momi. I will laugh. You see on this social media, I will come on social media and dance for Almighty God. I will dance. Made gbegba ọpẹ́. Kò tí yín. Gbogbo yín pátápátá lẹ máa ṣẹ̀sín. Èmi mo sọ bẹ́ẹ̀. Àfi kí yín tí ó bá kí mọ̀ mi. I'm telling you. I can never be put to shame. Never. My God said it. Kò tí yín. Kò tí yín. Bó dá mi lójú. Pé omíyalé ọwọ́ ẹni báyìí ló máa fi ṣe nǹkan. Ọwọ́ ara ẹ̀ báyìí ó ló máa fi gbé ara ẹ̀ lọ sí ẹ̀wọ̀n. Yeah. For giving them false information. We need to see the proof. The day, because I'm search it out. Very good in that. I will search it out. Can you give us the court where the court was? Can you guys give it to us? You don't understand, you don't know. Pẹ̀lú nǹkan tí mo wà tó wà wájú mi mọ̀ mí ni ẹni. Olórí burúkú wá sọ yí pé gbogbo nǹkan tó ti kọ sí orí kìíní yẹn is being discharged without charge. They never charge me. They say they are sorry. They used 9 months without finding nothing. 9 months to do investigation with what you said. Pẹ̀lú òṣèré burúkú tó kọ sí bíbá. Tó sọ pé wọ́n fún ìyá ní £6. Kò yé ìyá ẹ̀. But they never find me nothing. They discharge it. One die case, it was being on my favor. Guys, tiba so fún yín. I'm a kind of person. So you paying more like ki ma she bullshit. Ki ma she gbéraga lórí social media. I could have bought everything on social media. I have every right because it's my case to talk about it. You don't understand? But I'm a kind of person, when I said I've let go, I've let go. Do you understand? If I said I've let go, I have let go. Do you understand? Say about faking by shape, and you like it. I'm telling you. This is United Kingdom. This is not Nigeria. And you see, this is United Kingdom. This is United Kingdom. And you see, kàwé ni tẹ́ bá kàwé ni ní máa sọ bullshit jargons out of your mouth. Kàwé àìwọ aláṣẹwọ Libra yẹn, don't worry. Do you understand? The case is going to finish in May and you will see me in Germany with you. We go to court. Oh yeah, you'll see me in Germany after May. We'll go to court. Yeah. Ìwọ aláṣẹwọ Libra yẹn ṣe yín ò kàwé. Nǹkan tó mọ̀ ni pé monetization. He didn't go to school. He never asked for, can you give me the evidence? If truly there is a case, can you give me the evidence? Can you give me where the court is? Can you tell me the court that say that? Oh, come on. Ẹ jẹ́ kó rí yín pé. Kò yé yà yín. Ẹ jẹ́ kó rí yín ṣe kíni, ẹ jẹ́ kó rí yín pé. And don't forget, okay, you are complicating the person's issue. Because your comment is on my favor. And it's going to be read at that time. One kasita. It's going to be read. You don't know that anything that you are doing is going to be on my favor. Because assassination, assassinate assassination. And you cannot do that in United Kingdom. Hello, S. You can't do that in United Kingdom. This is United Kingdom. One for year, Missy Maso, don't talk too much. You know, that is a, don't worry. My sweetheart, my dad. My sweetheart, my dad. What's in Maso? My daddy talked to me a lot this morning. Oh, mama, daddy, me mama, be no by see. My sweetheart, my daddy, my love. Daddy, you know I love you. See, let me just quit.
mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé ó ti yé yín sí, there is nothing like court case. In the next 90 days there will be a court case, so start reading from now. After, when Labake Olododo come out 1 month later, that will be my court. That's yay. So don't let anybody manipulate your life. If you are United Kingdom and you use your name to do such a thing, I will deal with you. Hello, 8. Read me. Read my mouth. OCNC, I will deal with you. Seriously. If you live in United Kingdom and you say rubbish and you are fún wọn ní nonsense nípa ọ̀rọ̀ tí ò yẹ kó fún wọn, nípa nǹkan tí ò mọ̀, màá fi ìjọba ìlú yìí màá fi fight ẹ. Do you understand? Màá fi fight ẹ. Because you don't tell people what is not. You need to have evidence. Màá jẹ́ kán gbé ẹ, kán gba evidence yẹn lọ́wọ́ ẹ. Ó ti yẹn sìn. Màá jẹ́ kán gbé ẹ, kán gba evidence yẹn lọ́wọ́ ẹ. Judge tó jókòó, adájọ́ tó sọ̀rọ̀, déètì tí wọ́n ṣe case yẹn lẹ́yìn ẹni tó ní case. Màá jẹ́ kán gbé ẹ. This is United Kingdom. Kí ẹni kó ní case kó wà ní hospital, kó wà ní hospital. Wọ́n máa postpone ẹ̀ ni. Wọ́n ní dájọ́ ẹ̀. Kí ẹni kó ní case kó wà ní emergency life. Wọ́n á postpone ẹ̀ ni. Títí for that, wọ́n fi wá okay. Ó ti yé ìyá yín. Ìyá yín nídìí láti lọ padà sí school. Ó ti yé ìyá yín sí. Ìyá yín ní láti padà sí school. Ó ti yé yín. Ó dẹ̀ dùn mí fún ẹ̀yin non-entity tẹ́ wà nínú United Kingdom. Tẹ́ kó ayín sí abẹ́ free profile. Ó dùn mí fún yín gan. Tẹ́ mọ déètì tí gbogbo nǹkan wà lọ́wọ́ yín. Ó dùn mí fún yín. Tẹ́ bá wọn roaming and out. Ẹ mọ̀ pé ẹ máa padà ṣẹlẹ́yà ni. Ẹ máa padà ṣẹlẹ́yà. Kò yé yín sí. I read my case. It's in the next 90 days. You see, you can continue to rejoice over your downfall. Olabisi will come back here and laugh at you guys. That is it. Okay, afite ebake mumi ibẹ̀ ni mo wà. And Lizzy Anjorin, let me tell you. Because yeah. Show mo pé ní last year 2024. Ó gbé àwọn ọmọ mi. Ìyẹn ọ̀kan ṣoṣo t'Ọlọ́run fún ẹ, ó gbé ṣépè. Ó gbé ọ̀kan ṣoṣo t'Ọlọ́run fún ẹ, ó gbé ṣépè. Ó gbé àwọn ọmọ mi ṣépè. Ó mú Anna, ó ṣépè fún. Ó mú Mayowa, ó ṣépè fún. Ní on the 2nd of January, show mo pé mo ní evidence. Ó mọ̀ pé mi ń gbé mi. Ìyálàyà anybody tó bá fẹ́ wá fún mi, mo ní evidence. Wọ́n fi kọ́ mi ni mo ní owó tí mo lè fi ra fóònù tuntun. Mo ní owó tí mo lè fi ra anything tí màá fi kó evidence dání. Ṣé mo pé mo ní evidence gbogbo bí burúkú tó ṣe fún àwọn ọmọ mi. Ní January 2nd, ó sọ pé ó lọ síbi omi, ó lọ ṣépè fún ọ̀kan ṣoṣo tí yẹ tó ń ṣe àwọn ọmọ tèmi. Ó lọ ṣépè fún àwọn ọmọ mi ní January 2nd. Títí di May ni mo fún ẹ tí bá ti parí court case mi. Lizzy Anjorin, kòkò ní gbà mí kó gbẹ̀yìn fún ẹ. Tí èmi bá wá fún ọmọ ẹ Lizzy Anjorin, ọmọ yẹn ò ní sí láyé. Ọlọ́run ni mo fi ṣẹlẹ́rìí. Fún ara ẹ báyìí ló máa lọ sí. Ọmọ yẹn ò ní sí láyé tí bá wá fún ọmọ ẹ. Tí bá go to your level, Lizzy. Tí bá go to your level. Lọ bèrè dáadáa lọ́wọ́ àwọn tó sọ pé John ṣe gun fighting. Ó ti yé ìyá. Tí bá go to your level. Ọmọ yẹn ò ní sí láyé. Tí bá go to your level. Màá sọ fún ìyá ẹ pé bàbá alábúlé gan kò ní lè ṣàánú ìyá láyà ẹ. Tẹ̀lé yìí. Tí bá go to your level, wàá fi ọwọ́ ara ẹ sí. Tí bá go to your level. Kò yé ìyá ẹ. Torí gbogbo nǹkan ni mo máa fi Christianity kúrò lẹ́ni èmi àti àjọ tátán. Kò yé ìyá ẹ. Èmi ò ní wá sórí social media máa brag bó ṣe máa brag. Tó pé as of now, gbogbo àwọn tó ti ṣépè fún pátápátá. Ó ti yẹ congratulations ni wọ́n ń ṣe fún wọn. Ìwọ ló ń cancel kúrò nínú ayé. Nígbà tó máa gbé àwọn Nollywood, àwọn celebrity Nollywood síta. Kò yé ìyá ẹ. Àwọn celebrity Nollywood nígbà tó máa gbé wọn síta. Orúkọ ìyálàyà ẹ̀ ń bẹ. Àṣé ìyálàyà ò ní nǹkan kan. Àṣé tálákà ni ìyá ẹ̀. Wọ́n ti ẹ̀ dárúkọ ẹ rárá. Wọ́n dárúkọ 12 people nínú celebrity. Nínú Nollywood Yorùbá movie. Àwọn tó máa ń ṣe Nollywood Yorùbá movie. Wọ́n forúkọ tiẹ̀ sí. Wọ́n cancel ẹ kúrò nínú ayé ni. Aláyé bàjẹ́. Celebrity kan ó gbé fídíò sórí YouTube láàrin 24 hours. Ó ti kọjá 1 million. Olórí burúkú ẹjọ́ níbo ni olórí burúkú Johnson olórí burúkú movie tó ṣe. Viewers mélòó ló wà ńbẹ̀. Kò kúrò ńbẹ̀. Kò sún síwájú, kò sún sẹ́yìn. Olórí burúkú aláyé ìgbín. Aláyé ìdín, ọmọ ìdín. Bí àwọn ìdín ṣe máa rìn.
bí ìgbésí ayé ẹ ṣe wọ nìyẹn, wọ́n tó yẹ pé ayé ẹ wà nínú stagnation. Tí bá wá fún ẹ, oh my God, Jesus is Lord o. Lọ bẹ̀rẹ̀, máa tún bẹ́ẹ̀ ṣe obituary fún wọn. Kò yé ìyá ẹ. Lọ bẹ̀rẹ̀ mi dáadáa. Ó sì yẹ, èmi ò ní sọ fún ẹ pé kó má wá fọ́mọ mi o. Ọlọ́run bá ń gbọ́. Kò yé ìyá ẹ. Ó bẹ́ẹ̀ yẹn ló máa mú mi stop. Oh my God, ó kéré, ó bí tí, ó bí low. Gbogbo yẹn ò stop èmi o. Ọlọ́run bá mi rí nǹkan tó lè fi mi. Mi rí. Wọn ò tí dá nǹkan náà tó lè mú mi. Wọn ti dá. Ṣé kò yé ìyá yín sí? Èmi á máa borí yín ni, màmá lékè ni, màmá lékè yín, yẹn di dandan. Omíyalé, mo sọ fún ẹ pé ẹ̀sìn tó máa jábọ́ ilé ẹ lórí, ìyá aláya ò ní lè gbà. Ọlọ́run. Ìyá aláya ẹ̀sìn tó máa jábọ́ ilé ẹ lórí nínú ọdún yìí ni o. Ní kíákíá báyìí náà dẹ̀ ni. Ìyá aláya ẹ̀sìn tó máa dé ẹ lórí. Mi mọ iye ọdún tó máa kúrò nínú ẹ̀wọ̀n. Mi mọ̀. Omíyalé, ó tí rí nǹkan kan. Màá sọ fún ẹ pé adó tèmi ló máa dó tí ẹ last. Ìwà aláyé bàjẹ́, oníkótókótó olè, aláyé rúrun olè, aláyé bàjẹ́, wàá lọ wí fún wọn. Má wọrí. Kínkínní báyìí ló kù fún wọn tí wọ́n máa fi wọ ẹ̀wọ̀n, tí wọ́n wọ ẹ̀wọ̀n gbére. Kò yé ìyá ẹ̀, wọ́n wọ ẹ̀wọ̀n gbére. So guys, ẹ má hesitate. Lizzy Anjorin, mo tún sọ, ṣé kò yé ìyá ẹ̀? Ṣé mo pé mo bẹ́ẹ̀ ka, bẹ́ẹ̀ dẹ̀ mo bẹ́ẹ̀ gbé fídíò ẹ̀ tó ṣe ń ṣépè fún àwọn ọmọ mi. Anna àti Máyọ̀wá tó ń ṣépè fún wọn. Ṣé ti yẹ? Tó rò bóyá o lè lo reverse psychology. Tó rò bóyá o lè lo reverse psychology. Ṣé kò yẹ ń sìn? O ní lè lo reverse psychology yẹn by the time tó bá tán. May Lizzy Anjorin fún ara ẹ báyìí ló máa bẹ̀rẹ̀. Kò yé ìyá. Tí bá wá fún ẹ. Tí bá wá fún ẹ tán. Tí n túra mi sílẹ̀ kí n wá fún ẹ tán. Kò mọ nǹkan tí wọ́n pè ní Anna Máyọ̀wá saga. Kò yé ìyá. Mo ṣe ń fọwọ́ pa ẹ lórí. Gbogbo yẹn ò move mi o. Wàláhì. Mo sọ lórí social media kan bá gbé òbò mi síta máa sì tẹ̀ sí ìyá ẹ lójú. Mi ò ní kúrò lórí Facebook. By myself má tẹ̀ sí ìyá ẹ lójú. Torí ẹ̀ tó mi láti mú. Gbogbo yín pátápátá. Ẹ rí bí gbogbo yín ṣe ń gang up tó ni. Ìyá aláya yín mo ṣe ń bọ́. Ìyá aláya yín sì ń bọ́. Mo ṣe ń wá fún ìyá yín fún. Mo ṣe ń fún ìyá yín jẹ. Mo ṣe ń fáìn ju ìyá yín lọ. Kò yé ìyá. Ayé ìwọ ti bàjẹ́ Lizzy Anjorin. Ìgbésí ayé ẹ ti bàjẹ́. Ìgbésí ayé ẹ bàjẹ́ débi pé health ẹ gan tún bàjẹ́. Wo bí ìgbésí ayé ẹ ṣe rí. Ẹni tó pè láṣàmẹ́gun kò wá jẹ́ àṣàmẹ́gun mọ́ o. Ìwọ gangan ló wá ń jọ àṣàmẹ́gun yẹn gangan. Débi pé o wá ní gẹ̀gẹ̀ lọ́rùn. Gẹ̀gẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní yọ lọ́rùn ẹ̀. Gẹ̀gẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní yọ lọ́rùn ẹ̀. O wí pé ayé ẹ bàjẹ́. Ìgbésí ayé ẹ gangan nínú ayé gangan ó bàjẹ́. Wọ́n cancel gbogbo ìgbésí ayé ẹ. Health ẹ náà tún bàjẹ́. Ìgbésí ayé ẹ ń bàjẹ́ lọ. Mi ìwò bí o lè ní long life. Mi ò bó lè ní ẹ̀mí gúngùn. Kò yé ìyá ẹ̀, ayé ẹ̀ bàjẹ́. Wò Ìyábọ̀ Òjó, wò pẹ̀lú Wàsíù Àyìndé. Wọn ò rí wọn everywhere bí táwọn ọlọ́lá wà wọn ò lè rí ẹ̀ bẹ́ẹ̀. Àfi bí tí àwọn tòṣì bí Omíyalé. Ṣé o mọ̀ pé díẹ̀ ni wọ́n gbé Omíyalé síta pé òbò ẹ̀ yamiyami. Kékeré nìyẹn. Ẹ̀sìn tó máa jálù lórí. Ẹ̀sìn yẹn ń ṣe press up. Ó máa ju yìí tí wọ́n sọ yí pé omi ń jáde lóbo ẹ̀ lọ. Olóbò yamiyami tán pè tẹ́lẹ̀, ìyẹn máa jù yẹn lọ. Ìwà láì ẹ̀sìn tó máa ṣe ó máa gbásí gan. Wò Ìyábọ̀ tó lọ wo Wàsíù ibi tí wọ́n cancel ayé ẹ̀ dé wọ́n cancel ẹ̀ ní everywhere. Kò sí àwọn èèyàn tó dá, kò sí àwọn olóríire èèyàn tó fẹ́ súnmọ́ ẹ̀ yàtọ̀ sí àwọn olórí burúkú bí aṣẹ́wó tó lọ sí Libra, aṣẹ́wó àwọn ẹrú Libra, àwọn aṣẹ́wó ẹrú Libra tó lọ ṣaṣẹ́wó ní Libra, àwọn ọmọ ìyá alákìísà, àwọn ẹgbẹ́ àwọn olòṣì èèyàn, àwọn tòṣì nínú ayé, àwọn awáyé má ṣe rere ẹ̀dá tó wà nínú ayé, àwọn ló ń bẹ ṣe. That is your cancers. Look at the kind of set àwọn lòṣì ẹ̀dá wo gbé sí ayé wọn. Show mi wá ń bí ẹ nínú kí ló dé tí àwọn voice students mi ń dùn ẹ̀. Ó ń dùn ẹ̀ gan. Ṣé Àríkẹ́ ṣoríire la sọ pé láàsọ ni? Àríkẹ́ ò ṣoríire nínú ayé náà. Àríkẹ́ ò rí bá ti ṣe kòrónà gbégbà nínú ayé náà. Ṣé mo parọ́ mọ́ Àríkẹ́ ni? Mi parọ́ mọ́. Ó gbọ́kọ àbó ògbọ́kọ. Ó gbọ́kọ lọ́kọ náà Lizzy Anjorin. Ó gbọ́kọ lọ́kọ. Àbó gbọ́kọlọ́kọ. Ó gbọ́kọlọ́kọ. Ṣé ó gbọ́kọlọ́kọ ni? Ó gbọ́kọlọ́kọ. Àbó gbọ́kọlọ́kọ. Ó gbọ́kọlọ́kọ. Ṣé kò yé ìyá ẹ̀? Ó gbọ́kọlọ́kọ. Òun láyé ẹ ṣe bàjẹ́. Òun ní ìgbésí ayé ò ṣe ta sọ́sọ́. Tó bá ń ṣe pé ayé ẹ bàjẹ́ ni wà á ní pé Oríyọmí Hamzat nítorí pé ó máa ń kan orin kí lorúkọ ẹ̀.
orí Naira Marley torí pé wá stop kò wá kọrin Naira Marley mọ́ òun ló ṣe tì mọ́ ẹ̀wọ̀n ibẹ̀ ló máa ti mọ̀ pa ayé ẹ ti bàjẹ́ Lizzy ayé ẹ ti bàjẹ́ Lizzy ìgbésí ayé ẹ kò hun anybody mọ́ ìgbésí ayé ẹ kò dán mọ́ mọ́ ìgbésí ayé ẹ ó ti bàjẹ́ pátápátá ìgbésí ayé ò make sense. Ìgbésí ayé ò make sense. Ìgbésí ayé ẹ bàjẹ́. Ìgbésí ayé ẹ bàjẹ́. Tí wọn náà gbé mọ̀ pa ayé ẹ bàjẹ́. Ibi tí Ìyábọ̀ bá wà, wọ́n bí ìyá ẹ̀ rìn. Ó lè wà ńbẹ̀. Ó di dandan ká celebrate 5th of February. Ìjọ tó lè jalè ní Ìdùmọ̀tà. Nígbà tó gbéṣẹ́ yẹn fún mi tí mo sọ fún ẹ pé kó fún mi ní receipt owó tó fi sanwó òbí receipt yẹn fún mi. Orí burúkú tí mo gbé sórí page mi yẹn ló gbélé mi lọ́wọ́. Orí burúkú tí mo gbé sórí page mi yẹn òun lè gbé lé mi lọ́wọ́ láti jọ́ tí mo dẹ̀ ti ń sanwó fún àwọn tó ń lo opay kò sí nọ́mbà yẹn nínú opay rí láti jọ́ tí mo ti ń sanwó fún àwọn tó máa ń lo opay kò sí nọ́mbà yẹn bẹ́ẹ̀ receipt tó gbé lé mi lọ́wọ́ nìyẹn that's why ló ṣe gbé lọ fún aṣẹ́wó Libra because I need to talk with receipt mo ní láti sọ̀rọ̀ pẹ̀lú receipt. Hello aunty ẹ ká sàn ṣé ti fẹ́ débi ni. Ẹ jọ̀ọ́ ṣó máa tó 20 minutes àbí 10 minutes. Àwọn boys yẹn ò tí ì dé ni. Àwọn tó máa gbé pọn láyẹn síta. Okay, ẹ bá dé kẹ́ jókòó sínú mọ́tò yìí. All right, ẹ ṣé gan. Bye. Ṣé kò yẹ yín sí? Ọkọ tó gbà ló jẹ́ káyé ẹ bàjẹ́. Ṣé o lè jókòó síbi tí Ìyábọ̀ bá jókòó sí wọn bí ìyá ẹ̀ rẹ̀ ìwọ náà wo nípa olè Ìdúmọ̀tà o mú rìsíìtì wá o wá gbé iṣẹ́ yẹn lọ fún olórí burúkú tó wà ní Germany because o fún mi ní rìsíìtì tani bó fún mi ní rìsíìtì ni we can sit talk tó bẹ́ẹ̀ mi lè sọ̀rọ̀ dáadáa inú wa bí ẹ pé mo lè sọ̀rọ̀ dáadáa báwo nínú ò ṣe ní bí ẹ inú ma bí ẹ na because when I was talking I'm looking like a fool to people why tó ṣe máa gbé pépà lé mi lọ́wọ́ you are showing me a paper for that matter and you guys ẹ ti rí paper yẹn lórí page mi you can't open it you cannot open it you can't open that paper it's not been opened àwọn ọlọ́pàá gan wọn clear up till today àwọn ọlọ́pàá ò rí receipt yẹn wọn ò rí receipt yẹn paper ló gbé fún mi paper that can never be opened every paper tí mo gbé sórí page mi yẹn that is the paper that you gave to me nígbà tí ọkọ ẹ sanwó fún mi ṣé mi lọ sínú àkáǹtì mi mo lọ sínú àkáǹtì mi lọ gbé receipt ọkọ ẹ jáde mo kàn type orúkọ ọkọ ẹ ó dẹ̀ gbé jáde why will you give me this type of things ó fún mi ní nǹkan báyìí kíní ẹ wò you can't open nǹkan tó gbé fún mi yẹn kò lè open what you gave me I can't open it nǹkan tí kò lè open tó gbé fún mi how will I be able to open it and you want me to flow when I'm doing a show no I can't flow oh yeah I can't I was like oh one be allow me pé ṣé mo believe pé o jalè ni meaning no because of our relationship meaning no because of our relationship but what will people think do you know how many people don't believe pé o jalè so I will now show them paper that cannot even open you cannot even open that paper you only screenshot it o wá ní o sanwó fún àwọn people yẹn lẹ́ẹ̀mejì o sanwó fún wọn lẹ́ẹ̀mejì you only pay them once and this is not an evidence o wá ní káwọn ọlọ́pàá evidence pé o sanwó lálàkọ́kọ́ òun dà. This is enjoying. Give us evidence that you pay them. You pay account that you send money to this account. That this account was paid. That this account also you that you send money into that account. That you send money into that account. What is the evidence? To someone in account. Ìwà aláyé bàjẹ́ aláyé run. Ìwà ẹni bí ẹni ìkà ẹni ègbé. Ẹni tó ti ṣègbé dànù. Even ko jẹ ko jako jẹ ṣe síbi tí Fọlábá jako ko joko I don't understand me understand jàre me understand Yorùbá tí ẹni yìí kọ even ko jẹ ko even ko kẹjọ ko síbi I don't understand no evidence and you want me to come on social media to be talking about it how? It's because of our relationship that made me to talk. I was only talking perspective of our relationship. But when they want me to talk, I can't stand. Because I cannot talk much. I was only going into that video
láti máa lọ gbọ́ nǹkan táwọn yẹn ń sọ. I can't talk on the receipt. I can't talk on that receipt. Mi lè sọ̀rọ̀ lórí receipt yẹn. Why will you screenshot this type of receipt to me? Is that a receipt? Money, give me the receipt that you paid the guy. Ó fún mi ní screenshot orí burúkú yẹn. And that is the screenshot ó gbé fún olórí burúkú ọmọ ọ̀dọ̀ ẹrú tó wálé ayé wá ṣẹ́wó ní Libra. Aṣẹ́wó ẹrú tó ṣaṣẹ́wó tí ò gbé. And you want me to come on social media saying what? Showing them what? If you have a original evidence, original evidence, that is when you can talk. One year out is that particular day, lo ṣẹ̀ṣẹ̀ sanwó mi. Lo ṣẹ̀ṣẹ̀ sanwó mi gangan. Oh, sanwó yẹn gangan. Because bó ṣe wà yẹn bó ṣe sọ pé lówó tó kó má ní 100,000 lọ́wọ́ ẹ níjọ́ yẹn. Wọ́n gba fóònù ẹ lọ́wọ́ ẹ. Gbogbo àwọn márùn-ún tó kó pátápátá, they never charge them. Wọ́n charge wọn. Ó wá ní pé Ìyábọ̀ Òjó ló lọ set wọn free. Báwo ni Ìyábọ̀ Òjó ṣe máa lọ set àwọn tí kò mọ̀ nínú ọjà? Ṣé Ìyábọ̀ Òjó ló ṣí shop fún mi? Báwo ni Ìyábọ̀ Òjó ṣe máa set wọn free? Pé Ìyábọ̀ Òjó ló lọ gba bail gbogbo wọn. Because they never see any evidence. They never see proof. You see the reason why the police did not do the case. Touch that case because there is no full evidence with him. Oh, ni evidence kankan. O wá sọ social media. O wá ní pé oyún bàjẹ́, oyún wo ló bàjẹ́ lára ẹ̀? Ṣé wọ́n ló lóyún láyé ẹ ni? Ṣé o lè lóyún láyé ẹ ni? Oyún wo ló bàjẹ́ lára ẹ̀? Ìwọ lè lóyún láyé ẹ ni? Ṣé o lè lóyún láyé ẹ láàrin mi àti ẹ? Oyún wo ló wá bàjẹ́ láyé ẹ? Oyún wo ló bàjẹ́ láyé ẹ? Oyún wo ló bàjẹ́ láyé ẹ? Gbogbo pittiness tó fẹ́ kàn pity ẹ, kò sẹ́ni tó pity yálà já ẹ yàtọ̀ sí àwa tá wà pẹ̀lú ẹ. Ṣé wọ́n ló lóyún láyé ẹ ni? Ṣé o lè lóyún láyé ẹ ni? Ṣé láti gangan lè fún ẹ lóyún ni? Ṣé oko láti lè doyún fún ẹ ni? Tí oko láti bá doyún fẹ́ lómi, ṣó lè doyún fún wọn gangan Lizzy? Kò lè doyún fún ẹ náà tó mọ̀ dáadáa. Ṣó lè fún ẹ ṣé láti lè fún ẹ lóyún ni? Ìwọ tó ẹ pa àgàn alẹ́ ni ẹ. Aláyé bàjẹ́ ó lè. I must celebrate it for 5th. Nígbà tí mo sọ fún nípa àwọn boys yẹn, àwọn boys tí wọ́n kó yẹn, àwọn boys yẹn tẹ́ rí yẹn, àwọn boys tí mo rí àwọn people, àwọn márùn yẹn tẹ́ rí tí mo gbé sórí page mi yẹn. Ṣó ti yé yín sìn. Nígbà tí ó ti rí kíní yẹn mú tí mo sọ fún, mo ní these people they going to set them free. Ó ní kí ló dé because mi sọ pé kíní receipt yẹn, if that receipt is available, that person that you send that money to, that person will be in soup. That person will have a connection to this case. Ẹni tó send owó yẹn sí gangan. Ní ọjọ́ yẹn gangan ẹni tó fún ẹ ní receipt yẹn gangan, ẹni tó fún ẹ l'account yẹn gangan, tó fún ẹ l'account yẹn, tó send owó yẹn sí gangan. When they hold that person, òun ló máa forí kó gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn. But you see they set them free. Wallahi wọ́n lò 24 hours níbẹ̀. Wọ́n spend the 24 hours. They didn't spend 24 hours before they were released. Wọ́n release wọn ni without charging them to court. Wọ́n rule out of court. Bí tí ayé ẹ bàjẹ́ tó bí tí Ọlọ́run fi àjẹ́ dé. 5th of February, I'm celebrate Olè Dùmọ̀tà tó máa gbàsíkì. Tó máa gbàsíkì, tó máa swagalicious, tó máa lọ́gbọ́n fá. Kò yé ìyá ẹ̀. Ó le gidi ní ẹ̀ náà. Àmọ́ ọba ní ẹ̀. Kò ń ṣe ni ló ti ń jalè ní Dùmọ̀tà ẹ̀. Kò ń ṣe ni ló ti máa ń rajà. Oníkọ́ ló máa ti lọ́ rajà. Bó ṣe máa ń gbé kí ló wúkọ ẹ̀. Àríkẹ́ bó ṣe máa ń ó máa dírẹ́sì bẹ́ẹ̀ yẹn náà fún Àríkẹ́ láti lọ́jọ́ jalè. Ó máa dírẹ́sì bẹ́ẹ̀ yẹn náà fún Àríkẹ́. Ìdí nìyẹn tàríkẹ́ ò ṣe gbọ́dọ̀ fi ọ̀dọ̀ ẹlẹ̀. Ó máa dírẹ́sì bẹ́ẹ̀ yẹn fún Àríkẹ́ náà. Ẹjọ́ máa lọ jalè ni. Màá bẹ́ẹ̀ máa kọ evidence yẹn sórí page mi. Bí ìwà àti Àríkẹ́ ṣe máa jọ ń dírẹ́sì ní ẹ tẹ́ máa fi lọ jalè. Tẹ́jọ́ máa fi lọ máa lọ jalè. Ìwà aláyé bàjẹ́. Ìwọ ènìyàn ká. Àwọn márùn-ún yẹn pẹ̀lú bó ṣe parọ́ fún ọlọ́pàá. Bó ṣe parọ́ fún ọlọ́pàá tó kó máa imagine. Ọlọ́pàá wà níbẹ̀ yẹn o. Ibi tó wà yẹn police station ò jìnnà síbẹ̀ o. Ìyá ọlọ́jà wà ńbẹ̀ o, kò sẹ́ni tó pọ̀ ọlọ́pàá. Wọ́n ò pe ọlọ́pàá rárá. Wọ́n jẹ́ kó ṣe yamayama because èmi kọ́ ló ti máa wá ń jà wọ́n lálẹ́. Do you know how many missed call tó ní látọ̀ bọ̀bọ̀ yẹn? Do you know how many missed call tó ní látọ̀dọ̀ bọ̀bọ̀ yẹn? Bọ̀bọ̀ yẹn gangan. Àwọn tó rajà lọ́wọ́ ẹ̀ tó sanwó fún.
Do you know how many miss call tó ní látọ̀dọ̀ wọn? Ṣó gbé kọ́ wọn. Ó gbé kọ́ wọn náà, ó dá wọn nù ni. Ó dá wọn ní ó wá sọ pé wọ́n plan yẹn ni. So Ìyábọ̀ ló sọ yí pé kó má sanwó ọjà tó rà. Ìyábọ̀ Òjó ló sọ bẹ́ẹ̀. Àbí? Ìyábọ̀ Òjó ló sọ pé kó lọ sí ọjà. Ó rajà láti November. Ó wá mọ̀ ó dẹ̀ ṣì ń padà lọ o. Ó dẹ̀ ṣì máa ń padà lọ o. Bọ̀bọ́ yẹn máa pè é. A máa pè é ò ní gbé kọ̀lẹ̀. Àwọn nọ́mbà tí bọ̀bọ́ yẹn mọ̀, wọ́n pè é ò ní gbé wọn. Because so more reason why tó ṣe ń pè é. Ẹni kọ́ ló máa ti lọ jalè. Ibẹ̀ ló máa ti lọ kó gbogbo àwọn nkárà ẹ̀. Ó ní sanwó fún wọn. Torí ó máa da kíní òṣìbójú. Wọn ò ní mọ̀ pé Lizzy Anjorin ni. Ó máa da òṣìbóra. Wọn ò ní mọ̀ pé ìwọ ló wá jalè. Wàá fi fake transfer. Ẹni kọ́ ló máa ti ń ṣe fake transfer. Ọjọ́ yẹn gangan February 50 láṣírí ẹ̀ tú. Bọ̀bọ́ yẹn sọ bóun ṣe pè é tó gbàgò. Ó rajà ní November. Ó fẹ́ sọ pé láti November yẹn ó tí lọ ra kíní náà. Ibẹ̀ ló máa ti lọ ń kó gbogbo òṣì yẹn, gbogbo àwọn stone yẹn, Ìdúmọ̀tà ló máa ti ń kó. Tó lórí búkú ẹ̀ máa pè fún wa ní dollars lórí Facebook. Tó lórí búkú ẹ̀ máa pè ní dollars fún wa lórí Facebook nbí. Wàá máa lọ kó ní Ìdúmọ̀tà, wàá máa pè fún wa ní dollars níbí báyìí. Wàá máa ní dollars ni. Pé o rà pẹ̀lú dollars ni. Olórí burúkú ni Lizzy. Aláyé bàjẹ́ ni ẹ, ẹni ègbé ni ẹ. Torí ẹ kò lè dùn fún ẹ láíláí. Bó o ṣe máa bákú lélẹ̀ àbákú láṣọ. Èmi wá sọ fún ẹ ní Lizzy. Kò yé ìyá ẹ. Kò yé ìyá ẹ. Tó bá di May. Ẹ ti yẹ. Ṣé o ti rí gbogbo àwọn ọmọ mi tó ti ń ṣépè fún láti last year? Máa ṣe original fún ẹ ní May. Tí bá ti ṣe tán pátápátá, tó bá ti di May, ayé ìyá ẹ máa bàjẹ́. Wàá máa ké báyìí pé káwáyé gbà ẹ ni. Mi ní fi ìyá ẹ sílẹ̀ tọmọtọmọ. Ọlọ́run máa ń gbọ́. Ó bá di May, ó máa gbọ́ deliciously fẹ́mi àti ìyá ẹ. Kò yé ìyá ẹ. Kò yé ìyá ẹ. Kò ń dùn èmi o. Mi ì sí nǹkan tó fi lè bẹ́ẹ̀ mi jà o. Anything tó bá wù yín kẹ́ fi bẹ́ẹ̀ mi jẹ mi kò ń dùn èmi o. Máa tá tán síbẹ̀ ni mi ò sá. Kò yé yín, máa tá tán síbẹ̀ ni. Ṣé kò yé ìyá ẹ? Máa tá tán síbẹ̀ ni. Kò tí ì yé ìyá ẹ. Ayé ìyá ẹ máa bàjẹ́ tó bá di May. Ó dìgbà yẹn náà. Wà láyé bàjẹ́. Wọ́n ti gbèsè ayé ẹ ti cancel. Wọ́n fi kò yẹ kójú tiẹ̀ pé jìyà gbé ni ẹ. Wọ́n nù ẹgbẹ́ ni. Jìyà gbé ni ẹ. Wọ́n nù ẹgbẹ́. That is Nigerian for you. Wọ́n kígbe olè mú ẹ títí láíláí ni. Olè yẹn wà lórí ẹ títí láíláí. Olè Ìdúmọ̀tà yẹn wà lórí ẹ. Stamp ni tí wọ́n lẹ̀ mú ẹ lára. Tí ò lè bọ́ kúrò nínú gbèsè ayé ẹ. Ó wá wò bí ogun ló lè yọ ẹ. Ogun ló yọ ẹ. Olè yẹn ti wà nínú gbèsè ayé. Tó o bá ṣí aṣọ kúrò lójú ẹ níjọ́ yẹn, wàá sì máa continue láti máa jalè. Bó ṣe máa lọ fi aṣọ yẹn jalè ní gbogbo ìgbà nìyẹn. Bó ṣe máa lọ fi ń jalè kiri nìyẹn. Tí wàá sọ pé lóru ló máa ṣe ṣó lóru. Wà ní ó ṣẹ̀ṣẹ̀ lọ tajà tó ń sìn ní lóru. Ta ló lọ tajà fún lóru? Ó dẹ̀ lọ jalè. Bó ṣe máa wọ kíní black yẹn sórí nìyẹn o. Ó lọ jalè ní amúrọ̀bà olè. Aláyé bàjẹ́. Àwọn tó sọ pé ó jalè lọ́jọ́ kìíní àná, àṣetòótọ́ ni wọ́n. Àṣetòótọ́ lọ sọ. Wo máa ṣèkó mọ fún ẹ. Ìsọmọ lórúkọ tí máa ṣe fún ìyá láyà tí wọ́n ẹ. Máa ṣe nǹkan tó wùn ẹ lọ. Òye tó o bá pe bàbá Máyọ̀wá ikú ló máa pa ẹ. Fún ara mi ni mo gbé bàbá Máyọ̀wá síta. Ó rọ́kọ mi ni bó ṣe fine. Ó rẹ́ni tí mo bímọ fún ni. Ó rí bó ṣe rí. Ó rí bí ó rò bóyá wèrè ni. Ó rí bó ṣe rí ni. Èmi gangan fún ara mi mo gbé fọ́tò ẹ̀ sórí péjì mi kí ló wá kàn mí. Pé náà ó dẹ̀ pé phone number ẹ̀. Òfò ló máa ṣe tó o bá pè. Wàá ṣòfò nínú òfò. Ó bí àyẹn jẹ́ tuntun. Máa pè máa ṣépè fún níṣojú ẹ̀. Jọ àwọn tó ti ṣépè fún láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Láti ìgbà tó ti bẹ̀rẹ̀ orí burúkú ẹ̀ lórí social media. Mélòó nínú wọn ló ti jẹ́ pé ọ̀hún? Kò sí. Ọmọ wọn mélòó ló ti kú? Nobody. Ìwọ láyé ẹ̀ ń di tolerate lọ. Ìwọ ni ìgbésí ayé ẹ̀ ń di tolerate lọ. Ìwọ ni ìgbésí ayé ò make sense. Ìwọ ni ìgbésí ayé ẹ̀ bàjẹ́. Ayé ẹ̀ máa bàjẹ́ jù báyìí lọ Lizzy. I'm telling you. Tó bá di May, èmi àti ẹ̀ máa ta tán. Mo rí anybody o. But ìwọ, ayé ẹ̀ máa bàjẹ́. Ṣé mo pé bíbá lèmi àti Omíyalé wà? Àjọ fi court case ìgbára. Ó ti yẹ wrong information tó fún wọn lórí social media is against the law. Yeah, it's against the law. In 90 days, court case beginning. And I think it's going to last for like 2 weeks. Yeah, it's going to finish in May. So guys, ẹ má hesitate láti contact wa. Ó ti yẹ yín sí. Ẹ contact wa, tẹ́ bá fẹ́ ra ginger. Ẹ pè wá. They have nothing on me. Telling you the truth. If it's possible for me, I will bring it out. I will write it line by line. They have it. All of them have it. That they have nothing on me. That their case was dismissed. They have it. So, I don't know why someone for any wrong information. I will never give you wrong information. Because I am a kind of person that
Me on sáré gbé nǹkan wá sórí Facebook. Do you understand? When it comes to my business, my be wá sórí Facebook. Do you understand? See? When it comes to personal something, I don't bring it on social media. But I need to enlighten you guys. Do you understand? You know, that time they twist all my videos. But thank God for United Kingdom. That they call the gbogbo kí ló wúkọ àwọn tó máa ń bá wọn tí wọ́n bá ṣe video ní Yorùbá ṣó ti yé yín sìn tó máa bá yẹn translate it. So when they call the translator, everything that was saying on that video, that was not what they saw. That was not what they told them. The translator that they call, that United Kingdom call, so they explain everything about those videos that they took to them. So they dismissed the case. This case was dismissed. So we have a case. Guys, you know we have a lot of judges on social media. What's the answer? Confirm it for me. Confirm me. Don't let anybody mislead you. Anybody that is in the United Kingdom that is trying to mislead you, I will report that person to the authority. What's the answer? And that is it. And tabatu show buku, I will report you to the authority. Do you understand? Because I know it is in my favor. Oh, sure for me. Ẹ̀yin ṣàkọlẹ̀ wà níbẹ̀, èmi ni mo wà níbẹ̀. Mo jẹ́ ìṣẹ̀dá kan tó yẹ pé I will not talk about it. I will not react to it. Not that I cannot talk about it. I can talk about it. Don't mag misquote me because of my own mental health. Do you understand? I can talk about it. That's easy. So guys, mo fi yín sílẹ̀. Ẹ má gbàgbé nípa ginger. That's easy. Ẹ pè wá fún ginger. Ẹ má gbàgbé pa ní pọ̀nmọ́ Ìjẹ̀bú. Ẹ̀yin tí ó jẹ́ customer mi ni o, my customer. Ṣé máa ń lo eyelashes. Ó ti yé yín sìn. Ẹ ti rí wọn bóyá fine. Ẹ ti rí wọn. Tó bá ṣe birthday, tó bá ṣe birthday, tó bá fún ẹni tó bá ń ṣe makeup fún ẹ, tó bá fún lélẹ̀. Ó gbọ́ bẹ́ẹ̀ fi sójú ẹ, you see how good it is. Ó ti yé yín sìn. So, ẹ má ṣe láti contact me. Do you think I wear lashes? Show pé mo lo lashes. Can you see that? Can you see the difference on my face? Show me difference nínú ojú mi. Did you see? No. There is a lot of difference in my face. Ó ti rí sí. Ẹ jẹ́ ìdíjú mi. Can you take a picture of me, please? And send it so you WhatsApp me. Can you see? Did you see the difference? This is natural and it's very expensive. This is a natural lashes. But you see, and it's very, very expensive. It costs me a lot. Do you understand? And it's very, very different when you wear clothes. But you see, people don't need to see that you have a lashes on. But you see, when you dress finish, one need lashes on. And this is what that is in vogue right now. Natural one. That look natural. It's going to be like your own real latch. They're not going to see the end. They are not going to see the beginning. And you know, I'm very, very perfect in fixing that kind of things. Just that I don't want to go to a permanent one. I don't want to go for permanent one. Because I can't sleep with them. I can't. I find it hard to sleep with latches. It's not possible for me. I can never sleep with latches. I can only wear them when I'm going out. When I'm indoor, I can't do it. That's easy. I can't wear latches when I'm inside the house. That's easy. And I love it. Is it nice? I really like it. That's easy. It looks beautiful, isn't it? Daddy, do you like it? Dad, my love. My daddy. I love you, Daddy. Thank you so much. God bless you. And daddy, when Daddy talks to me, Daddy baba me so. I'm a kind of person that I can never move closer to you. Mama repeated. I've been saying evil against you. I'm not like that. That is what I told Daddy this morning. Daddy have told me everything. Be any shemari. Be any that this is what is going to happen. This is what is going to happen. Because I'm a kind of person. I can never move closer to you. Like that. It is better for me to look to stay far away from you. To be looking at you at far away. I can never in my life do such a thing. Do you understand? I can never in my life be close to you and be doing evil at the same time. It's not possible for me. I am not the type that does such a thing. So, you're going to meet yourself at the Waterloo. Very, very soon. Do you understand? I am not the type. When Daddy was telling me everything and anything Daddy said is going to come to pass. It's going to come to pass. Anything he said is going to come to pass. When he told me about Lizzie and Johnny, I did not talk to him. For more than 2 years, I never talked to him. I never talked to him. Because he keep warning me. This is how it's going to end. This is how it's going to end.
And one day, I said, Daddy, do you hate her? He said, no. Mo kàn sọ àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ ni. Mo kàn sọ fún ẹni. Is that the reason why bá mi sọ̀rọ̀? Mo ní yes. Mo ní when I like somebody, mi ní súnmọ́ ẹni tó fẹ́ máa sọ̀rọ̀ ibi nípa ẹni yẹn. Mi ní súnmọ́ ẹni yẹn. And it did come to pass. It did come to pass. Everything that he said. That kò sí anybody yín tó máa bá ṣe tí ò ní bá yín jà. Everybody yẹn pátápátá. And it did come to pass. I was like, Daddy, ẹ má bínú. I have to beg him. Even this morning, when Omiyale started, I said, Daddy, you said it. I'm really sorry. Anyone here, títí ẹni yẹn. Ó fẹ́ gbọ́ tó bá ti súnmọ́ yàn báyìí tó ti like, ó fẹ́ come bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó gbọ́. That is me. Because yes, I will never move closer to you. And somebody is saying something nasty about you. I cannot accept it. My body will not be able to stand it. I'll move closer to you. Somebody is gossiping about you to me. And that is me. I don't want me to change. I can never change. You can never pollute my life. Because this is me. And it's going to be me. Instead of me to move closer to you, I'll be talking bad against you. I'll be looking at you in the far. Mama, well, I'm fearless, I'm less. Mama, well, me. Yes, ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa show padà alpha. Ẹ̀rí pò gba ẹ̀rí. Ó lẹ́tìkẹ̀. Ó lágbára yeye. Ó kọjá bẹ́ẹ̀. Ó lẹ́tìkẹ̀. Ó lágbára yeye. Ó kọjá bẹ́ẹ̀. Àfi k'Olódùmarè ṣàánú wa nílé ayé. Àfi k'Olódùmarè ṣàánú wa. This is too much. Bó bá o pa, bó bá o bù lẹ́sẹ̀, òní la ó mú, ọ̀la la ó mú. Ele wá kúrò ní ẹnu lẹ́sẹ̀ fi pé kúrò ojú ọ̀nà, wàláhì ó kúrò bẹ́ẹ̀. Because nǹkan tó ń fojú ara wọn rí, ó ti pọ̀ jù. Ẹ wo, ẹ wá ra aṣọ, k'Ọlọ́run kó ṣàánú wa. Ẹ wá ra aṣọ, aṣọ là ń tà o. Aṣọ, òun làwọn ń tà ń bí tiwa. Àwọn aṣọ tó fine. Lóríṣiríṣi lace wà, damask wà, ready to wear. Jewelries kò gbẹ́yìn. Bẹ́ bá ṣe fẹ́ sí. Ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show, the baby of Yorùbá nation. Ẹ má wá gbàgbé láti subscribe, kẹ̀tọ́ notification bell yìí. Bye. Ó dàbọ̀.